Mo kí wa wípé a kú dédé àsìkò yìí. Àròkọ àti àkàyé ní èdè Yorùbá ni a ó máa jíròrò nínú ìdánilẹ́kọ̀ọ́ tòyí. Kí sì ni ohun tí a fẹ́ wò? Òun náà ni àkàyé. Àkàyé ó jẹ́ ọ̀kan pàtàkì lára ohun tí akẹ́kọ̀ọ́ èdè Yorùbá tó gbọ́dọ̀ ní ìmọ̀ kíkún nípa rẹ̀. Akẹ́kọ̀ọ́ tó bá sì fẹ́ pegedé nínú àkàyé, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó gbọ́ èdè Yorùbá ní àgbọ́dojú. Kí sì ni ìdí tí èyí fi rí bẹ́ẹ̀? Ìdí ni pé ọ̀pọ̀ ìgbà èdè Yorùbá tí ó kẹnu, tí ó sì jinlẹ̀, òun ni a máa ń fi ṣe àgbékalẹ̀ àkàyé wọ̀nyí. Pàápàá jùlọ tó bá jẹ́ àkàyé tí a gbé kalẹ̀ ní ìlànà ewì. Nítorí náà ni ó fi jẹ́ pé akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ gbegedé, ó ní láti mọ èdè Yorùbá dáradára. Kí ni a ń pè ní àkàyé? Gẹ́gẹ́ bí orúkọ tí a pè àkàyé, òun ni ewì, ọ̀rọ̀ gere tàbí eré oníṣe èyí tí a rí òye mú jáde nínú rẹ̀ tí a kà tí ó yé wa dáradára. Ìyẹn ni pé àkàyé òun ni ohun tí a kà ní àkàgbádùn láti lè ní òye nípa ohun tí òǹkọ̀wé àyọkà náà tí ó ṣe àgbékalẹ̀ nínú àyọkà tí a kà. Ìyẹn ni pé ohun tí a kà tí ó yé wa, òun ni àkàyé. Kí sì ni ìdí tí a fi máa ń fún akẹ́kọ̀ọ́ ní àkàyé? Ìdí ni pé a fẹ́ mọ̀ bí akẹ́kọ̀ọ́ náà bí ó ṣe mọ̀ ní òye èdè Yorùbá sí. Nítorí pé nínú àkàyé oríṣiríṣi ìlù èdè òun ni a máa bá pàdé nínú àkàyé tí wọ́n bá fún wa. Tí o bá sì ṣe lè ka àyọkà náà ní àkàyé, bẹ́ẹ̀ ni kò ṣe ní fún ọ ní ìnira láti mú àwọn kókó tí ó wà nínú àkàyé náà láti mú jáde. Àkàyé nínú èdè Yorùbá ó lè jẹ́ nípasẹ̀ ìlànà ọ̀rọ̀ gere ni a fi gbé kalẹ̀. Ó lè jẹ́ nípasẹ̀ eré oníṣe tàbí nípasẹ̀ ewì. Àwọn irúfẹ́ àkàyé wọ̀nyí, ìyẹn ní yálà ní ọ̀rọ̀ gere, ní ìlànà ewì tàbí ní ìlànà eré oníṣe. Ó tún lè ní àkóónú asọ̀tàn. Ìyẹn ni kí ó jẹ́ ìlànà ọ̀rọ̀ ìtàn sísọ ni a fi ṣe àgbékalẹ̀. Nígbà mìíràn ó lè jẹ́ nípa ajẹmọ́ ìṣípayá tàbí aláríyànjiyàn. Ìyẹn ni pé àwọn àkóónú àwọn àkàyé oríṣi mẹ́ta yìí ó tún lè ní àkóónú oríṣi mẹ́ta. Yálà asọ̀tàn, ajẹmọ́ ìṣípayá tàbí aláríyànjiyàn. Ohun tí ó ṣe pàtàkì ni pé tí a bá ní àkàyé kan, a gbọ́dọ̀ fi ọkàn bá kíkà rẹ̀ lọ. A ò gbọ́dọ̀ mú ìrònú kankan kí a fi sínú. Ìyẹn ni pé ohunkóhun tí a bá rò, a gbọ́dọ̀ gbé ìrònú yìí sí ẹ̀gbẹ́ kan kí a gbájú mọ́ àkàyé èyí tí wọ́n fún wa yìí. Ìfọkànbá àyọkà náà lọ yóò mú wa kí a mọ àwọn kókó tí ó jẹ́ ìdáhùn sí ìbéèrè nígbà tí a bá kà tán. Tí a bá sì ń fọkànbá lọ nípa bẹ́ẹ̀, a ò ní gbé ọmọ bà fún Ọ̀ṣun nígbà tí a bá ń dáhùn àwọn ìbéèrè tí ó bá súyọ nínú irú àkàyé bẹ́ẹ̀. Nítorí náà tí a bá gba àyọkà kan tí a fẹ́ ṣe àkàyé lórí rẹ̀, a gbọ́dọ̀ gbé ìmọ̀ tẹ́lẹ̀ tí a ti ní lórí bóyá kókó ọ̀rọ̀ náà fún àpẹẹrẹ, bóyá àkàyé yìí ó dá lórí eré bọ́ọ̀lù. Tí a bá sì ní ìmọ̀ nípa eré bọ́ọ̀lù, a ó gbé ìmọ̀ tí a ní yìí, a ó gbé tì sí ẹ̀gbẹ́ kan. Ohun tí alákàyé tí ó fún wa nínú àyọkà, òun ni kí a gbájú mọ́ kí a kà. Yàtọ̀ sí wípé agbájúmọ̀ yìí ó tún nílò mímọ̀ ọkọ àti mímọ̀ ọkà. Ìyẹn ni pé tí a bá fẹ́ ka àkàyé, ó gba ọpọlọ pípé, ó gba ìfarabalẹ̀ àti ìfọkànbá ìṣẹ̀lẹ̀ lọ. Nípa bẹ́ẹ̀, a ò ní gbé ọmọ bà fún Ọ̀ṣun nígbà tí a bá ń dáhùn àwọn ìbéèrè tí ó wà nínú àyọkà náà. Kò sí ohun tí à ń ṣe àgbékalẹ̀ tí kì í ní ìwúlò kan. Kí ni ìwúlò tí a fi ń gbé àyọkà jáde? Àkàyé ó máa ń mú kí òye wa kí ó gbòòrò sí nípa ohun tí a bá ń kà. Bákan náà kíkà àkàyé ó máa ń mú kí a ní àròjinlẹ̀ tàbí ìrònú jinlẹ̀. Àkàyé ó tún máa ń mú kí a mọ̀ nípa ṣíṣe ìmúlò àkọtọ́ àti àwọn ìlù èdè. Nítorí nínú àkàyé ni ìlù èdè tí ó sodo sí. Nígbà tí a bá ń ka àkàyé, yóò ràn wá lọ́wọ́ láti lè mọ bí a ṣe ń ṣe àmúlò èdè. Ó tún máa ń mú kí ẹ̀bùn ìwé kíkà
àti òye kí ó di bárakú fún ẹni tí ó bá ń ka àkàyé lóòrèkóòrè. Àkàyé ó sì máa ń ṣe atọ́nà fún ìwé kíkà fún ìdánwò tàbí tí a bá fẹ́ ṣe iṣẹ́ àtinúdá. Níbi tí a ó dúró sí lónìí nìyí, a ó tún máa tẹ̀síwájú ní ìgbà mìíràn. Títí di ìgbà náà, ire lójú wa yóò máa rí. Ó dìgbà.